ní kò lè wà send sí mi ìwà champion ó ṣàlàyé kó máa share àwọn link sí yàn a máa wo nǹkan gidi ló máa share sí mi ṣá Abela Pupa ìgbà mi ibo lè wà tí rí líǹkì fíìmù tó yẹ pé gbà tó jáde ńgbà yẹn gan ní 2023 tó jáde irọ́ ìwẹ̀lẹ̀ pa mí 2003 tó jáde a lè sùn tàbá wò báyìí ọlọ́wà gbọ́ a lè sùn Lucius mi gbọ́dọ̀ máa wò fíìmù tó yẹ pé gbà yẹn àti gbà yẹn ni mo ti wò pé láyé mi ò lè jọ ẹ̀ka course kankan mú aṣọ ẹgbẹ́jọ́ láti máa rà mọ́ kódà kan rà fún mi lọ́fẹ̀ẹ́ mi níwọ̀ kódà kéwà fẹ́ ṣe lọ́ńchì tó bá mú aṣọ ẹgbẹ́jọ́ tó fún mi lọ́fẹ̀ẹ́ mi níwọ̀ èmi èèyàn 21 kan sì kó wọ́n sì kú kan sì wọ́n build the can Dubai kó jẹ́ pé àyàn máa jáde wọn máa gbówó máa ń kí èmi kẹ́sẹ̀ tí kò fúnra mi náà wọ́n ní kí wọ́n gbówó fún mi máa fara balẹ̀ wo ẹjọ́ àwọn sinimá àwọn fíìmù líle àwọn sinimá líle Ọláyà Igwe baba King Iba no I ain't try. O passa ti dára bọ kọlọ bá àforíjì wọn kọlọ tẹ wọn sáfẹ rí no àwọn actor wa wow kí ló dé Abela Pupa nígbà yẹn àwọn tó wà set wọn gbà yẹn tó bá wò wọn miss àti pé kò sẹ́ni tí ó wò Ọláyà Igwe bàbá náà wọ́n rí bàbá ẹ má bínú sà owó ti dé ní ìsìn Igwe ní kẹpẹlà abájọ ilẹ̀ fà ẹ̀ṣẹ̀ máa gbá wọn létí ṣó ẹgbẹ́ wọn létí tán sí ẹ̀ṣẹ̀ wà rówó tẹ̀ ń wá àtàkùn mi ní ẹ̀ ní lọ o àǹtí ní kẹ́ ẹ̀ ní lọ o.